Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe, kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ìgbòho nígbà tó kọ́ lọ gba ẹ̀gbọ́n ẹ̀ lẹ̀, bí wọ́n ṣe gbẹ̀gbọ́n ẹ̀ rèé tó wá láti Germany, ó ti dáko kó ti lọ rẹpẹtẹ, ẹlẹ́fẹ́ gbára sọ̀mọ̀ ẹ̀gbà ẹ̀jẹ̀ tó wá pa. Dẹ́ni irú yẹn pọ̀ lè fi kọ̀mpí ẹlẹ́ tó ṣẹlẹ̀ yìí náà. So àtọ́gbà ẹ̀gbọ́n èèyàn ṣé ó tún need approval. So bọ̀tẹ́ eléyìí sọ máma tún sọ wọ́n lè ní ẹgbà tó Tinubu ti gbówó fún àwọn tó kọjọ wọ̀nyí wọn gba sálárì bọ̀ wọ́n náà fẹ́ ṣe fún orílẹ̀-èdè bàbá wọn dẹ́nà ọmọ ìyá wọn náà gbé. So ìbá dáká má jẹ́ kí náà yẹn kú mọ́ wọn lára kan jẹ́ kan ṣe. So by 29 on my money order which is my free. State police will be announced. State police will be free. Kò sí vacant ní Aso Rock tí Ìgbòho ní ìdúró lọ́wọ́ ẹnìbọ̀dì. Ìkan tó lọ́n ti ṣe fún láyé bí ó ṣe rí ẹ̀mí ẹ̀mú yọ níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn nǹkan tó fẹ́ ṣe láyé pọ̀. Òun náà ló dẹ̀ sì máa ṣe lórí gbogbo state police Yorùbá land o. So wọ́n fún wọn láyé ní Ìdànrè tó bá jẹ́ Ìdànrè ní kíní ti ṣẹlẹ̀ àwọn tó wà ń bẹ̀ wọ́n ti dọ́gbọ́n àti pé igbó mọ́ wọn lára àwọn fúnra ló máa sí wọ́n jáde. Bẹ́ẹ̀ ó wà then gbogbo kíní wọ̀nyí náà wọ́n ti rẹ́ẹ̀dì yìí sí o. Àgbẹ̀kọ̀yà náà ti dìde o, Àmọ̀tẹ́kùn ti dìde o, àwọn náà ní security ní nọ́ọ̀tì náà tán fi bára wọn jà lágbára wọn tipẹ́tipẹ́. Ìgbòho ní Ìdòwò anybody tó bá pariwo Ìgbòho ní Ìdòwò rọ ara kan wọn níbi tán wà ẹni torí tó bá tún yá ń sìn wọn ní ẹ lọ́mú ó tẹ̀jọba lójú tó gbé Yorùbá ló wà ẹ̀ẹ́dẹ́ẹ̀dẹ́ mìíràwó ó yẹ ọmọ tó ń sunkún ó lè yẹ ètò wọn lè ti sí wàhálà mọ́. Àsìkò tẹ́lẹ̀ àsìkò tó lágbára ni pápá látàrí ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti kó àwọn ọmọ kéèké. This is the 10th day nínú ìlànà ti pa ẹni tó jẹ́ tíṣà wọn olùkọ́ wọn bẹ́ orí ẹ̀ ní òun táwọn bọ́ ni pé ẹni tó bẹ́ orí èyí wọn pàpà wọ́n ní kò lọ́mọ ṣùgbọ́n ó ní ìyá ó ní bàbá. eré ìrìn Sunday Ìgbòho rí tó fi ní òun ti láwọn ọmọ ogun tóun ti kójọ o kí ìjọba kàn tiẹ̀ ní pé ó yá máa lọ òun á lè ṣẹ́gun wọn. ṣùgbọ́n lórí social media oríṣiríṣi làwọn èèyàn sọ ní nígbà tó lọ sí gbọ̀ngàn ta ló ké síta ta ló sọ fún tó wá fẹ́ lọ kó lọ pé èyí tó ń sọ yìí ó fẹ́ fi gbowó ni. To use her as a man of God àti yọ̀ ń bọ̀rọ̀ ìbò òpẹ́ náà ojú rẹ̀ fi wo ìṣẹ̀lẹ̀ yìí mẹ́sàgì rẹ̀ ní fún Tinubu èyí tí Ìgbòho sì sọ náà kí lè fẹ́ sọ lórí ẹ̀sà. Thank you very much. Ṣé rí àwa èèyàn ó sọ nínú ìwé Isaiah 59 1-10 ó ní etí Olúwa ò di láti gbọ́ àròyé wa dẹnu ojú ẹ̀ ò dẹ̀ fọ́ láti rẹ́ni tó ń fẹ́ jí gbé. Eléyìí ló fi yé wa wípé kò sí ìfẹ́ mọ́ ní Nàìjíríà. Kì í ṣọ̀rọ̀ ti Tinubu, kì í ṣọ̀rọ̀ Ìgbòho, kò sí ìfẹ́ mọ́. Then ẹ̀mí èèyàn kò jọ wá lójúmọ́. Bóyá ìyà ló jẹ wá débẹ̀ o àbí èṣù kan yá pé ẹ̀mí mímọ́ Ọlọ́run wa ẹ̀mí mímọ́ tèṣù náà wà. Bẹ́ẹ̀ni. Àbí kò yẹ. Àbọ̀yẹ́sà. So then nípa jíjíyàn pé when you look at the book of 1 Samuel 30 onígbà tí wọ́n wọnú ilé Dáfídì
wọ́n kó gbogbo ẹrù tó ní àtàwọn ọmọ ẹ̀ wọ́n jí wọn kó lọ. Nígbà tí kíní yìí bẹ̀rẹ̀ láyé ọjọ́ yẹn bí eré ni tó wá pé wọ́n ti pa Evans tó bá mọ àwọn Fúlàní yìí ń sìn wọ́n ní ṣebí Ìgbò ló bẹ̀rẹ̀ ṣebí Ìgbò ló bẹ̀rẹ̀ ṣebí Ìgbò ló bẹ̀rẹ̀ tó gbowó ńláńlá ìtàìmù tàwọn rèé. So èyí ọ̀kan lẹ́kí làwọn gọ́ọ̀nà wọ̀nyẹn dúró fún tí wọ́n sign pé wọ́n pa àwọn Evans. So if that could even stand as a deterrent to others, then everybody will sit tight. What time tí wọ́n sọ àwọn yẹnu sì mọ́ àwọn òpó náà káàkiri tí fóònù bá bọ́ọ̀lẹ̀ lóṣòdì wọn mà ní mú gbà mí tí wọ́n pè tó bá ti mú ẹ because wọlé tó ṣẹlẹ̀ yìí ń sìn ó ti show pé he has a political undertone. Nǹkan tó ń dẹ̀ fẹ́ ṣe kò lè work torí nǹkan tó ń fi lé Goodluck Jonathan lọ́rẹ̀ yẹn. bẹ́ẹ̀ni àbí kò yẹ àbúrẹ́sà nǹkan tó ń fi lé lọ ní time a Chibok girl then those Chibok girl then inú ilé kan náà kó wọn sí ní government quarters nínú ẹ̀ náà ni the other lady tó ń bẹ̀rẹ̀ sí mú fẹ́ káàkiri tó ń ṣe gbogbo ẹ̀ tí ó wà nú ẹ̀ ní time. You get what I'm saying? So, but the bottom line is that níbo ni ìfẹ́ àti ìbẹ̀rù Ọlọ́run lọ lórílẹ̀-èdè yìí. Then another cause gbogbo kiri nísìnyí láṣẹ mọ̀ làwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí pariwo nǹkan tí a ti sọ ti pẹ́. Mo ti pariwo ní aláwùsá tó bá fẹ́ ṣìnú ń bẹ̀. Tí Kírísítẹ́nì bá fẹ́ ṣìnú àwẹ̀. Wọ́n á ọ̀dà búrẹ́dì kíkan fáwọn. Owó kankan ò ní jáde nínú aláùsá o. Àwọn owó rádaràdá ni wọ́n pínlẹ̀ wà lọ́wọ́. Dẹ̀dọ́ bá já àwọn Muslim ló ṣínú. Rodo àpọ̀, iná àwà, everything àwà. Dẹ̀wọ́n mi pé Christian ò ráyé wá. Méjèèjì yẹn pàápàá òfo ló wà ń di méjèèjì. Muslim is fake, Christian is fake. Brotherly hold, brother to be our brother's keeper, the main important thing. Nígbà táwọn òyìnbó yìí máa dé, wọ́n bá unity in fullness. When you look at 1 Corinthians 13:1-5, he said it. Ó ní kéèyàn lè sọ gbogbo èrè òyìnbó ayé tí ò bá ti ní ìfẹ́. Ó ló dàbí Kimberly olóhùn goro tó ṣe kíni. Ẹ wo bí dájọ́ ó dà pé Nàìjíríà sick ní sáà. Nàìjíríà ti expire kí Tinubu tó dé. Àbíkò yẹ but nsìn Tinubu ṣe ń wá rẹ́kẹ̀jì Nàìjíríà káàkiri láti ṣíìpù tó fọ́ òun kò mọ́ra but kò sí kan tó lè sọ fún Amọ̀kòkò ó dìgbà tó bá Amọ̀kòkò yẹn tó gbé lẹ̀ tán. We heard about Martin Luther the King, then we heard about the other man in America, George Washington, and all these people. We heard about Obama. Who is Obama? The first black president in America. Tinubu the Lord brought him there to come and rebuild another foundation for the country. Wọ́n bá kó èèyàn láti ní ìlọ́wọ́ gbogbo ẹ̀ máa end before 1st of June. This year? Yes. Wàhálà yìí wà lọ́dọ̀ ẹgbẹ́ tó kù. Ó nínú ẹ̀. When he was even saying that Nigeria did not write for state police. Nígbà tó ń join the police kí ni èjì ẹ̀? We write for state police. Àwọn ọlọ́pàá tó ń kọ́ fún Nàìjíríà ti kéré jù. Àbíkò yẹ ń sìn. Ní hierarchy lẹ́ni tó ṣe ń balance yìí. Àwọn Fúlàní pọ̀ ní police, air force, everything. Torí àwọn Fúlàní tó ń bí sí ìdí àràbà tẹ́wé tó bá máa join the force èkó náà máa lò. So tó bá dẹ̀ máa gbé wọn wá sẹ́kọ̀ọ́. So tó bá ní Fúlàní kankan àfi Fúlàní Haúsá kan tó ṣe anything. Tó bá wọn mú dé police station ní ìdí àràbà tó mú dé police station lágége àti everything. So bó ṣe ń wọlé ló gbẹ̀dì kejì jáde. So a ti wà lórí yẹn tipẹ́tipẹ́. Ìkan tó rọ̀ǹgì pọ̀ sá o. Wọ́n jíyàn pé wọ́n ṣe kiri náà nìkan láti padà sórí ẹ̀yìn ni. Ó pẹ́ tí wrong tó wà Nàìjíríà. Ẹ̀sẹ̀ Nàìjíríà ti rọ̀tì. Nàìjíríà lẹ́nìkan ti máa lọ sọ́lá Haúsá tó máa padà. Àlọ́ federal capital Adétẹ́lẹ̀ dáhùn Goodluck Jonathan. Alice Madueke Adéńdá àwọn táìmù ìbòrí àti everybody. Adédé pẹ̀lú jíìpù. Wọ́n ní ìjọba ti fún lé ní Ìkòyí. Ìjọba dé iṣẹ́ ìwò ló ń ṣe.
kò sí foundation. So tó bá ti celebrate meritocracy, that is stupidity, then kò sí gbàdé onígbà ọmọ ní àpọ́nlé ló máa ń ba oyún àlè jẹ́. Àpọ́nlé. Àwọn ló ba oyún àlè jẹ́ sá. So question tó bí jẹ́ kí n dá ẹ lò. Ó yá. Ìgbòho nígbà tó kọ́ lọ gba ẹ̀gbọ́n ẹ lẹ̀, bí wọ́n ṣe gbẹ̀gbọ́n ẹ̀ rè tó wá láti Germany, ó ti dáko kó ti lọ rẹpẹtẹ, ẹlẹ́fẹ́ gbára sọ̀mọ̀ ẹgbà ẹ̀jẹ̀ tó wá pa. Dẹ́ni irú yẹn wọ́n lè fi compare ilé tó ṣẹlẹ̀ yìí náà. So àtọ́gbà ẹ̀gbọ́n èèyàn ṣé ó tún need approval. So bọ̀tẹ́ eléyìí sọ máma tún sọ wọ́n lè ní ẹgbà tó Tinubu ti gbówó fún àwọn tó kọjọ wọ̀nyí wọn gba sálárì bọ̀ wọ́n náà fẹ́ ṣe fún orílẹ̀-èdè bàbá wọn dẹ́nà ọmọ ìyá wọn náà gbé. So ìbá dáká má jẹ́ kí náà yẹn kú mọ́ wọn lára kan jẹ́ kí wọ́n kan ṣe. So by 29 on my phone order waiting my free. State police will be announced. State police will be free. So gbogbo àwọn tó rí lábẹ́ bíríjì wọ̀nyí a ṣe máa rehabilitate wọn. Kì í ṣe ọmọ tó lọ sí Cairo ló fẹ́ ṣe state police. Kì í ṣe ọmọ ojú tó lè ló fẹ́ ṣe state police. Àwọn tó tí òrìṣẹ́ tó wà níbi ilé ilẹ̀ tó ń ṣàlẹ̀ scavenger àgbègbè wọ̀nyí náà la máa rehabilitate pẹ̀lú owó gidi. And they will do fine. Tó bá náà pààyàn ọjọ́ tó ń gba briefcase báàgì Ọbásanjọ́ Ọbásanjọ́ ṣe burú tó àwọn olè gba báàgì náà. So wọ́n láti fáwọn èèyàn lówó wọn tówó títí báàgì fi padà sí lọ́wọ́. Wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ náà gbó lọ́wọ́ Tinubu. Dẹ́ni tó bá tẹ̀ tó wá wò ransom táwọn pípẹ́ yẹn fẹ́ gbà wọ́n fún wọn. Wọ́n fún wọn kí kan save life owó tó ẹ̀ ní. Ṣùgbọ́n àwọn kọ́sọ̀kọ́ bá ń fún ọgbọ́n fi encourage others láti máa ṣe é. Ṣe bí tó ṣe orí nǹkan tó ṣẹlẹ̀. Ọlọ́run má jẹ́ kí ibi bá wa. Amen. Ó ní ẹni ìjà ọba. Ó ń pèrè lọ́pọ̀ yìí. Olóhùn kọ́ ọgbọ́n tó rí íńtánẹ́ẹ̀tì tó sọ̀sọ́kú sọ. Àwọn tó kọ́ síbẹ̀ sára ni wọ́n rí bá àwọn èèyàn ṣíra rẹ̀ ṣé yóò ti kí ní irú ayé wò náà wá ta ni wọ́n ṣe. Wọ́n ṣe ní bọ́dì náà. Bọ́ tó ti ṣẹlẹ̀ ní Kenya, ó ti ṣẹlẹ̀ ní Libya, ó ti ṣẹlẹ̀ ní Amẹ́ríkà, ó ti ṣẹlẹ̀ ní Tomano Swab, ní Isaac, Israel, Tehran, Tel Aviv, tí wàá lápá ti ṣẹlẹ̀. So àwa àfi gbogbo ilé tó ṣẹlẹ̀ yìí sí à ń develop ni o. A máa gbogbo táìmù kan once upon a time. There was a time táwọn lọ́wọ́ wà lórí ìwé tí Gowon gbé jáde yẹn sí. Ó sọ stupidity àwọn Ìgbò ń bẹ̀. Nǹkan tó yẹ ká jòkó sórí tébù ká yanjú tí wọ́n dẹ̀ ní dandan gbọ́dọ̀ jà kí la mú jáde ní sínú wọ̀. Denmark nìkan wà ní first tag. Mi ò mọ̀ pé ilẹ̀ Yorùbá yìí náà ti bí wọn ló ti dàgbà. He's a great man, he's a doctor, he's an able man. Ó ní Yorùbá dẹ̀ dá àti bá live o. Ó ní but that was what he said nígbà tí wọ́n declare pé Obi win ní Èkó. Ó lọ́dà gbogbo ayé àwọn Ìgbò ti fẹ́ jóná. Ẹ wá sílẹ̀ wọn nílẹ̀ ẹ bá wọn develop lẹ́wọ̀n káàkiri gbogbo àgbèríko. Ìlú tí yín ò ṣe lọ pẹ̀lú yẹ̀pẹ̀ pupa àti àgbàrá àti everything. Ẹ wá sọ pé Lagos is no man's land. Níbo lẹ ti ṣerú ilé níbo náà ti ṣerú ẹ pé ọjọ́ tí Yorùbá bá dìde sí wọn gbóhùn láwọn mọ̀ ọ̀hún fún Yorùbá ò ní báyọ̀jà ní high street Yorùbá máa báyọ̀jà ní court. Adẹ̀gbé ẹ̀ṣù púpọ̀ Ìgbò máa yàdá wọ́n máa yọ̀bẹ wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa gbé mọ́ kiri wọ́n ṣe pé káàkiri village wọn lọ pẹ̀lú wọn. Àìní fọkànbalẹ̀ àìní tẹríba àìní bẹ̀rù àìbọ̀wọ̀ fágbà ló jẹ́ kí Òjìkú jà ogun yẹn. Nígbà yẹn lọ́hùn. Ó yẹ kó jà rárá. Mélòó lọmọ bàbá ẹ̀ tó recruit. Dẹ́ni ìjà tó dẹ̀ wáyé àìfọwọ́ fágbà àìlè ní sùúrù lókò wàhálà ìbá wa. Nigeria was built on a what? On a fraudulent axis. Ìkọ̀ntọ́ ibi tó kọ́ Nigeria lé kí n ṣe bí tó dáa á dìbò tán. Ìbò yẹn ò gbé pátì mẹ́tẹ̀ẹ̀ta wọlé, kò gbé Hausa wọlé, kò gbé Ìgbò wọlé, kò gbé Yorùbá wọlé. Ẹ jẹ́ ká lọ ká ṣe consensus tàbí ìwọ́dẹ̀ dìde láàrin òru yẹn sí. Ó ń ta pépà ẹ̀jẹ̀jẹ̀, ó ń kọ òru yẹn ẹ̀jẹ̀jẹ̀ ní Ghana náà lọ́mọ wọn. Kò tí ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Wọ́n ní tẹ́bà wo rulings ẹ̀ ń sè about 40 something years Hausa ti rule. Dẹ́ni Ìgbò náà tó lọ́tún tẹ̀lé. Good luck Ìgbò ni. Ọbásanjọ́ Ìgbò ni.
then Zik Igbo ni then wọ́n àwọn ètò rúlù kọjá Yorùbá dà agbáwó lọ́wọ́ nítorí ọ̀rọ̀ àti rúlù ẹ̀pà Akíntọ́lá ẹ̀pà Bọ́lá Ìgè, ẹ̀pà Bọ́lá Ìgè ẹ̀pà Afọlábí ẹ̀pà gbogbo wọn ká má lè rọ́nà lọ ẹ̀ka àwọn tó tún pọ̀ sínú plane léjìbò Olúwa wá ní àpàpà làlùyọ wọn ró dáadáa kò sí vacant ní Aso Rock tí Ìgbòho ní Ìdòwú lọ́wọ́ ẹnìbẹ̀rẹ̀ nǹkan tó lọ́n ti ṣe fún láyé bí ó ṣe rí ẹ̀mí ẹ̀mú yọ níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn nǹkan tó fẹ́ ṣe láyé pọ̀ òun náà ló dẹ̀ sì máa ṣe lórí gbogbo state police Yorùbá land o so kàn fún wọn láyé ní Ìdànrè tó bá jẹ́ Ìdànrè ní kíní ti ṣẹlẹ̀ àwọn tó wà ń bẹ̀ wọ́n ti dọ́gbọ́n àti pé igbó mọ́ wọn lára àwọn fúnra ló máa sí wọ́n jáde bẹ́ẹ̀ tó wà then gbogbo kíní wọ̀nyí náà wọ́n ti rẹ́ẹ̀dì yìí sí o Àgbẹ̀kọ̀yà náà ti dìde o Àmọ̀tẹ́kùn ti dìde o àwọn náà ní security ní nọ́ọ̀tì náà tán fi bára wọn jà lágbára wọn tipẹ́tipẹ́ Ìgbòho ní Ìdòwú anybody tó bá pariwo Ìgbòho ní Ìdòwú rọ ara kan wọn níbi tán wà ẹni torí tó bá tún yá ń sìn wọn ní ẹ lọ́mú ó tẹ̀jọba lójú tó gbé Yorùbá ló wà ẹ̀ẹ́dẹ́ẹ̀dẹ́ mìíràwó ó yẹ ọmọ tó ń sunkún ó lè yẹ wọn lè ti sí wàhálà mọ́ mo ṣe bá sọ̀rọ̀ ní gẹ́tà tí ẹ̀ ń pè cool down gẹ́gẹ́ bí Mọ́tẹ́mi sọ ọ́ ẹ máa tún débi dáhùn sí ewé kan kò ní jábọ́ lára Yorùbá but anything from 29 things will change. bàbá tí a bá then again tó wà lẹ́kọ̀ọ́ sá jọ̀mú báyìí ọlọ́pàá tó ń gáìdì gbogbo ọlọ́pàá tó wà lẹ́kọ̀ọ́ kò tó nǹkan tó yẹ kó gáìdì kẹjà nìkan a kàn wà law abiding ní sáà o. We are not fraudulent, we are not bad. Lọ́wọ́ yẹ àwọn táwọn ọlọ́pàá tó ń sanwó fún ní London, iye ọlọ́pàá tó ń sanwó fún America, state police, park police, college police, then more àwọn tó mọ̀ ńlá láwọn yẹn wọ́n ní security ọlọ́pàá tí wọ́n náà wọ́n tún ní patrol tí wọ́n but ẹ̀dọ́ ló wà bẹ́ẹ̀ yìí tó kàn sílẹ̀ fún ó sílẹ̀ fọlọ́ then just right ló wà bẹ́ẹ̀ wọ́n sílẹ̀ fọlọ́ ẹnì kan lè bòkú ló wà bẹ́ẹ̀ ọkọ̀ jẹ búrẹ́dì yàrá àwọn lè wọ́n bẹ̀ lọ́la tí wọ́n bẹ̀rẹ̀ sí fún àwọn lójú ojú gbogbo ẹ̀ wọ́n gbé fọ́ọ̀tì wọn gbé lọ nobody Nigeria ò fi wọ́n nípa security then by now gbàtí wọ́n sọ̀rọ̀ Tinubu time Ọbásanjọ́ náà ti fún security vote ibi náà ti ní ìdí ẹ̀rẹ́ ṣe wọ́n ti fowó ra jẹ́ẹ̀tì àwọn Dàpọ̀ Abọ́dà àwọn Ọ̀ṣọ́bà wọ́n gba security vote àwọn Amusu wọ́n gba security vote then Gbẹ́ngà Daniel wọ́n gba security vote sanwó gbogbo wọn ló gbà káàkiri but security náà dà wọ́n ti kówó travel ó dàbí Ìkẹjà electric àti kìíní àwọn náà jẹ gbèsè tọ̀hún jẹ gbèsè Tinubu ti tún san gbèsè tí ò jẹ ó ti san gbèsè wọn ló yáwó púpọ̀ yes ẹni tó yáwó ló máa sanwó padà owó yíyá ò jẹ bàbá là. àwọn yẹn sọ pé dípò ẹsà jẹ́ kí n dáhùn question ẹ̀ tó ń bọ̀ sọ́nù eléyìí ò lè hold water. Tinubu will still be what Tinubu going to be. We are going to enjoy from July. Nǹkan ṣe wọ́n ti pẹ́ẹ̀gì nǹkan oko sí tó bá dé market sí ó ti rọ́jú ju títẹ̀lẹ̀ kó tó débẹ̀ lé ti lọ sókè lòun ti lọ sókè ó ti ń wà lẹ́yìn sí ṣé Tinubu ló tún wà ní ọjà Agége ṣé Tinubu ló wà ní ọjà Ìgbò ṣé Tinubu ló wà ní ọjà Ìjọra ṣé Tinubu ló wà ní ọjà Ìlàgódì Ìbàdàn. These are human beings. Ẹni tó fẹ́ ra mango sórí dọ́là ti lọ sókè ẹjọ́ sá ṣé dọ́là la fi grow mango ni abakàn burú agbàgbé pé everything around our life is temporary. Ẹni tí wọn ò ju bọ́ọ̀mù sí tó sùn tí ò jí ikú ni ikú jẹ́. So Ìgbòho onídòwò sá o Ìgbòho onídòwò Ìgbòho ti lówó tẹ́lẹ̀ ok gbogbo àwọn tó wà ń lo ìbò ìjẹ́ kìí ṣe asset ṣé o máa ní Ìgbòho gọ̀ náà.